kábíyèsí o kábíyèsí onírìṣà bàbá kádé ó pẹ́ lórí kẹsìn ọba ó jẹ́ kó pẹ́ bàbá kẹ́dàgbà kẹ́ bá wọn tààrà òwúrọ̀ Ọọ̀ni ọba Ifẹ̀ ọba wa kábíyèsí bàbá kẹ́gbó kẹ́tọ́ kẹ́fọwọ́ pawú kẹ́fẹ́rì ìjòbí kábíyèsí ọwọ́ adé ọba aládé ọba Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé kábíyèsí o bàbá kẹ́gbó kẹ́tọ́ kẹ́fọwọ́ pawú kẹ́fẹ́rì ìjòbí kábíyèsí ẹ má bínú pé mo kéré jọjọ torí orúkọ làá fi ń pọba aládé kò sí tàn kí tàn kan o ẹ máa gbọ́ ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ láyé kábíyèsí ọba wa Síjú-Adé Ọọ̀ni of Ifẹ̀ títàná àtàláàfin Ọ̀yọ́ àná ìjà àgbà iná jà títí tí kábíyèsí ọba Síjú-Adé fi kú. Nígbà tí kábíyèsí ẹni ìtàn Ọọ̀ni ọba Ifẹ̀ ó wà tó jẹ lọ Ilé Ifẹ̀ ó gbéra ó lọ bá baba Aláàfin Ọ̀yọ́ ó lọ bá Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba ẹni ìtàn lọ́ba bó sì ṣe dé ẹ lọ wo wà lórí ẹni tó bá wà láyé nígbà náà nínú àwọn tó pìtàn kìtàn yìí bàbá welcome Ọọ̀ni of Ifẹ̀ ni o ó ní ó káàbọ̀ olórí wa ní wọn lóòótọ́ ìyẹn kò ń ṣe wípé ìyà àbí pé lágbájá jù mí lọ kò ń sọ̀rọ̀ àjùlọ o ní là ń sọ o Ọọ̀ni of Ifẹ̀ inú àwọn lọ́balọ́ba dùn inú àwọn baba ńlá baba tó ṣẹ̀dá alẹ́ Yorùbá yìí inú wọn dùn sí torí pé ó ṣe kí ni ó pọ̀ tẹ̀ mọ́lẹ̀ èmi jù ọ ìwòjú nígbà tí Ọọ̀ni of Ifẹ̀ sìn jẹ àsìkò olórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni Ọọ̀ni of Ifẹ̀ tún ṣe wá ṣe báyìí tó fi wá lọ bá kábíyèsí Ọ̀wọ́ Adé Aláàfin kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ẹ̀yin ti rohun gbogbo Elédùmarè dá yín lọ́lá ọba mi ní máa ń dá yàn lọ́lá kábíyèsí ọba tí ó ṣe nǹkan tí ó sẹ́ni tí ó bí léèrè Elédùmarè tó gbé lórí àpèrè pẹ̀lú owó ẹ nípò ó tún wá fi ipò ńlá tún wá fi dá yín lọ́lá. Àwọn tí wọ́n ń pè ìtànkítàn yẹn àwọn ni wọ́n fẹ́ dá Ọlọ́run kábíyèsí ẹjẹ́ ó máa yá àwọn yẹn pé kò ń ṣe nǹkan tẹ́ wá ṣe nìyẹn o ká mọ́ kó alẹ́rú mọ́ nílẹ̀ Yorùbá ẹ wá jà fún ọmọ aládé gbogbo ni kò ń ṣèjà àgbà kí ló dé táwọn tí wọn ò nítumọ̀ tí wọn ò lógo tí wọn wà máa darí ológo káì Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ní ìsìn ẹ̀yin la mọ̀ ní bàbá wa ẹ ṣàánú wa àní wá jíjà àgbà
ẹ má jẹ́ kéèyàn kankan ó tì yín gbógun ò ṣe ní jà nílẹ̀ Yorùbá bá a sì gbádùn yín pé ọba nìyín tí ìletò yín ò nítumọ̀ ìní ẹja mójútó. Kábíyèsí lẹ́yìn méjèèjì ọba tó ṣe é gbé fún ni. Ọba onílàákàyèsí ní pẹ̀lú. Àtàwọn tó mọ̀tàn àtàwọn tí ó mọ̀tàn wọ́n kàn kórí social media wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ olò ṣùgbọ́n bí ìgbà tí ẹni tí ò lógo tó bá fẹ́ ba ògo ológo jẹ́ ń lè mí rí sí. Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba nìyín o, ọba ńlá sì ní pẹ̀lú, bàbá wa nìyín. Ẹ wá ṣe bàbá lórí wa ni o. Omi ò gbọ́dọ̀ tẹ̀yìn wọ̀gbọ́n wa lẹ́nu. Ntẹ wá fún kí náà fẹ́ fún yín. Elédùmarè fún yín lówó, ó fún yín lọ́mọ, ó fún yín nílé, ó fún yín ní ohun gbogbo nǹkan. Kábíyèsí Elédùmarè ọba mi kẹ́yìn. Onírìṣà Ọ̀jájá kábíyèsí o, bẹ́ẹ̀ ṣe ṣe náà ní kẹ́ máa ṣe lọ. Bẹ́ẹ̀ ṣe ṣe náà ní kẹ́ máa ṣe lọ. Ẹ mọ̀ iye àwọn ènìyàn tó ń ṣiṣẹ́ lábẹ́ yín. Ẹ mọ̀ iye àwọn ènìyàn tẹ́ ẹ dá lọ́lá nígbà tí ẹ mọ̀ nǹkan tẹ́ ṣe nígbà tẹ́ dórípò bàbá yín. Kábíyèsí kẹ́pẹ́ o, kẹ́pẹ́ bí bẹ́ẹ̀ ṣe ń pẹ́ kí ẹṣin ọba kò jẹ́ kó pẹ́. Aláàfin Ọ̀yọ́ Kábíyèsí Ọ̀wọ́adé orúkọ là ń pọba aládé bàbá, mo tẹrú bá Fájùmí lọ. Ẹ dákun ràn á lọ́wọ́ ni. Gbogbo àǹjà sísàgbà kan sọ pé ẹ ṣera yín lọ́kan ká má bàa rí wàhálà nílẹ̀ Yorùbá mọ́. Àtàláàfin Ọ̀yọ́, Àtàláàfin Ọ̀yọ́, Àtàláàfin Ọ̀yọ́ àti ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀. Kábíyèsí o, mo tẹríba fẹ̀yìn orí adé fẹ̀yìn tí Elédùmarè tó fi ń ṣe ọba ilẹ̀ Yorùbá. Ẹ dákun ẹ tún àṣẹ mọ́jọ̀gùn wọlé ni. Kábíyèsí o.